ẹlẹ́kùn sunkún láróyè àti lísìn sẹ́jẹ̀ ó ní ká lọ wo wedding tòun àwa sì lọ wo àti dé o Mr. Lawal mo ti kọ́lọ́ suit lọ́wọ́ mo ti kọ́lọ́ sí wine ẹwà obvious àti lísìn fún wa lára wọn coca.net lọ́wọ́ tẹ́bá ní pé ká gbé síra wọn àṣẹ tó ń ta aṣọ sample lèmi ń ta o gbogbo nǹkan tí Priscilla àwọ̀ pátápátá sample wọ̀ bí dẹ́ẹ̀dì tó wọ̀ sample ni èyí tó ní sequence tó wọ̀ sample ni tó bá mọ ètò tó bá mọ sample àmọ̀pọ̀ owó ló wọ̀ ẹ̀dẹ̀ ṣé ẹ̀mọ̀ kan tẹ̀ ṣe orí yóò pè ní mo torí fídíò lórí burúkú kan tẹ̀ ṣe tẹ́lẹ̀ ọmọ kan ló kọ́kọ́ wá fún yín tẹ́ wá mi ṣẹ́kẹ́rẹ́ ilẹ̀ kíní kan àfọkọ́yẹ rí yẹn ilẹ̀ wọn bá ṣe ń pè mí ò pè yẹn Ọlọ́run lèmi ń pè ilẹ̀ kíní kan tẹ́ mi ò ṣà tó bá jẹ́ pé ilẹ̀ kọ́kọ́ wá fún kíkọ́ báyìí ṣe ẹ̀yin bẹ́ẹ̀ wà yìí ẹ̀yin tẹ́ ṣàdúrà fún yàn tẹ́ tí ó gbà lẹ́yìn máa ṣépè fún yàn tó máa gbà ẹ̀yin tẹ́ ti wá ṣépè tẹ́ ti ń ṣépè ẹ̀yin lọ síwájú ayé yín ń bàjẹ́ sí ni ṣépè fọmọ ọlọ́mọ tẹ́ wá mi àyèmọye tó lọ Mẹ́kà kan tó yẹ pé lọ ń sòkò fúnra ẹ̀ ni ẹni ẹ̀yin sọ̀kò 5 star ni ẹ̀yin gọ́gọ́ la ṣe táǹtì ẹ̀kọ́ máa sọ̀kò lù ẹ̀ tó fẹ́ sọ̀kò tó lóun fẹ́ lọ sọ̀kò ó fẹ́ sọ̀kò 5 star tó bá ṣe pé bóyá wọ́n fẹ́ gòkè àràfà ni pé àràfà ó wà ìpọ́tà pé kéèyàn ogun ni ẹ̀yin gọ́gọ́ ló yẹ kó gbé sílẹ̀ kó máa sọ̀kò lù torí pé ẹ̀yin gọ́gọ́ lè ṣù kí ni Priscilla ara ń gbà yín wọ́n compare wedding titi pẹ̀lú ọmọ inú yín ọmọ yín ẹ̀ ń compare wedding pẹ̀lú titi yín pẹ̀lú ẹ̀ wèrè ṣe yín ẹ̀rẹ́ ni sọ fún ẹ tí wọ́n ń béèrè pé ṣé iṣu lọ kó wá yẹn iṣu kọ́ kókò ni kókò lọ gbé wá ìmọ̀ wọn lórí burúkú gan tó máa ń jẹ́ kẹ́ máa miss ògùn yín tó mo discover pé wáyà kó tó bá ti miss ògùn yín yẹn ọpọlọ yín máa ń shift wàá mọ̀ nǹkan kẹ́jẹ́ kó gun omi àwọn ìjọba wa yìí gan yìí tí ẹ kọ́ bójútó wọn ò bójútó a ti sọ pé wèrè tó wà láyé àbá póòsì kò tó yìí tó wà ń ta tó ń wọṣọ àti náà wọn àti Lizzy wà ẹ̀dẹ̀ ń rí wọn bọ́ nígbà tó bá já sọ́jà ṣódìgbà tó bá já sọ́jà kẹ́ tó bù wọ́n so ẹ ti rí ó ti wà gẹ́yìn báyìí pé àwọn òòyà wọn ò wà òkè ẹ̀dẹ̀ ń wò wọn ètùtù bójútó wọn bó jẹ́ àgbolẹ̀ máa kì fún wọn yẹn bí wọn kẹ́ka gbó fún wọn bó jẹ́ ìmọ̀dé máa mú wọn lọ sí Abẹ́òkúta ni kẹ́ mú wọn lọ kẹ́ dálẹ̀ lọ fún wọn kọ́ ti ṣe wọn kọ́ tó ń ṣe wọn yóò ṣojú lásán mọ́ kọ́ ti ń ṣe wọn gidi gan ẹ máa gbà mí lọ́wọ́ àǹtí Lizzy kẹ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan ẹ jẹ́ kó gun omi ẹ̀fọn ẹni lẹ́ni sílẹ̀ ó ti yẹ wọn kò yẹ lẹ̀ ó yẹ wọn gidi gan ni àfàláyé bàjẹ́ èèyàn ló máa ní Ìyábọ̀ ti ìgbéyàwó tí Ìyábọ̀ ṣe fọmọ yìí kò ṣe dáadáa ẹ̀wọ̀n pé láyé tàwa yìí náà bí láyé ṣe rí nìyẹn kí wọ́n fi ojúmọ́ máa fọ́ yẹ́ ilé tí gan mi aráwọn tó máa support ẹ̀ pé nǹkan tó ṣe nǹkan tó dáa ni ara wọn ló máa ń support Lizzy yẹn wèrè èèyàn ló máa ní nǹkan tí Ìyábọ̀ ṣe yìí kò ṣe é dáa Ọlọ́run ti kẹ́ Ọlọ́run máa jẹ́ kó ṣì wà wù náà gbogbo ẹ̀yin tẹ́ ń tẹnumọ́ pé àìmọye wedding tó ṣe tó yẹ pé wedding club tó pàdé wọn club ó máa ń dàrú yìí tó ṣe church tó ṣe mọ́ọ̀sì gan èmi gan ni wọn ò pọ̀ṣù mẹ́fà tó ti dàrú ṣáà ti club yẹn gangan wọn ti mọra wọn pretend wọn yẹn pretend wọn tó ti pàdé ara wọn ti ríra wọn tán ṣẹ́ra wa onímọ̀ṣáláṣí àwọn oníṣọ́ọ̀ṣì yẹn bọ́dà Gabriel sister Esther ẹ̀rọ ló pàánú ẹ̀ irọ́ tẹ́ bá wọnú ara wọn tó náà discover pé irọ́ ló wà ń bẹ̀ ṣẹ́ra ẹ̀ Àfà Látìfù àti Ájì Àmẹ́mù náà irọ́ ló wà ń bẹ̀ ń parọ́ fúnra wa tẹ́ bá wọnú ara wọn tó náà ríra wọn tán ṣẹ́ra wọn ti club yẹn ti ríra wọn tán mọ́tò ti ríra wọn tán jẹ́ ká gbàgbé káàbò torí wọn pàdé ara wọn ní club akàn sọ ni àìmọye ní tẹ́ pé church ló ti pàdé ọkọ ẹ̀ tẹ́gbọ̀n ẹ̀ náà ní wọn lóṣù 6 àìmọye tó pàdé ọkọ ẹ̀ lásàlátù tó dẹ̀ yẹ pé gẹ́gẹ́gẹ́ ni club náà Ọlọ́run nìkan ló mọ̀ Ọlọ́run nìkan òun ló mọ̀ tó tẹ́ bá ń sọ pé ẹ̀kọ́ tí wọ́n bá fẹ́ ń church tí wọ́n bá fẹ́ lásàlátù yẹn lọ́kọ kò yẹ kíyàwó pásítọ̀ máa fi pásítọ̀ lẹ̀ kò yẹ kíyàwó àfáà mi náà máa fàfà lẹ̀ sọ́kàbọ̀n tó yẹn kọ́ ni mo bá wa àǹtí Lizzy oníkóhùn máa ṣe wedding fi Florida and sin ex boyfriend òun máa wá síbi ajẹ́pẹ́ ẹ̀dá nìyẹn ṣé gbogbo relationship tó yóò bá sínú ẹ̀ mọ̀ ṣé gbogbo ẹ̀rẹ́ máa fi jà kúrò bẹ́ẹ̀ ni relationship mi wà tó yẹ pé nǹkan kan wà láwọn tí wọ́n lọ́ọ́ fira wọn sílẹ̀ tó bá ní good relationship ex boyfriend àwa síbẹ̀ tó bá bá ṣe ìyàwó ẹ̀dá lọ́wọ́ ara yín ni o àti pé ó ṣe ọ̀rọ̀ gan nìyẹn ẹ̀rẹ́ ni sọ fún yín ó ṣe ọ̀rọ̀ gidi ẹni wedding yìí tẹ̀sí 2022 àjọkẹ́ 2020 rádà ó dùnyàn ta ló dùnyàn
ẹ mọ̀ bí tó dùn káyín dé ni òrùka yín tẹ lò tẹ fi sọ́wọ́ ẹ lè ṣẹ́ kàbá yìí kéèyàn ṣẹ́ kàbá yìí ẹ lè ṣẹ́ bí tó gùn dé mo ajé gidi ní tèmi ìṣàmì kan máa advice yín pé kẹ bá ti fún yín lágbo yín kẹ máa lò tó bá fún yín lógún yín kẹ máa lò ẹ má máa fi rojú sí i torí torí tara àwọn tó ń fún yín lógún yín yẹn bí kò yẹ pé tara yín ni tó bá ti fún yín lógún kẹ máa lò tó bá fún yín lágbo kẹ mú tara yín ló ń sọ fún yín kọ́ ti ṣe yín wá wí tán wá mú ẹ wá lu ṣarara ẹ ń padà bí àbí tá pé ilẹ̀ ọkọ̀ wá fún ọ tán wá fún yín tó bá yẹ pé mọ̀ tún máa dàbí lẹ́ni máa padà bí o àdàbí tí Priscilla bá ṣẹ̀yìn àdàbí tí Priscilla bá bu yín ẹ fi ń jáde sí fún Priscilla ẹnu ojú tì padà bí sọ pé ẹnu àṣẹ wọn ní ṣe eré